Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ilé tẹ́sí ń wò mí. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́lá ní AIF Media ní ìkànnì tí a ti ń gbé àṣà Yorùbá àti èdè wa ní arúgẹ. Kókó ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ mú wá fún wa lónìí tí mo sì fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ mi dáadáa. Ọ̀rọ̀ tí ó ń fa àríyànjiyàn láàrin ìlú, tó ń fa àríyànjiyàn láàrin ọmọnìyàn. Bẹ́ẹ̀ ni, kí lọ̀rọ̀ ọ̀hún? Ọ̀rọ̀ ọ̀hún ni ọ̀rọ̀ ikú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ikú, abala tí wọ́n mú wá níbẹ̀ tí wọ́n sì fẹ́ kájọ fi ojú sùnùkùn wò ó ní ọ̀rọ̀ ikú, òkú àti àkúdàáyà. Ṣé à ń rí òkú? Ṣé àkúdàáyà sì wà? Fẹ́ fi lè dá wa lójú pé òkú wà o, àkúdàáyà sì wà dáadáa. Bẹ́ẹ̀ ni, wípé ẹnìkan ti kú a sì tún rí ó wà, ó ń ṣẹlẹ̀. Wípé ẹnìkan ti kú, àwọn èèyàn tó ń bá a pàdé, ó ń gbé ilé, ó ń ṣẹ̀mí, ó ń bímọ, ó ń rajà, ó ń tà níbìkan, ó wà o. Mo kàn fẹ́ jẹ́ kí eléyìí yé wa ní ìpìlẹ̀ wípé ohun tí ò bá yé wa ẹ jẹ́ á gbà pé kò yé wa. Ohun tí a bá mọ̀ ká gbà pé a mọ̀. Nínú ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì wọ́n ń pè kíní kan ní incarnation, ìyẹn ni pé gbígbé àwọ̀ wọ̀. Fílípì orí kejì ẹsẹ̀ 5 sísàlẹ̀ ó sọ nípa pé Jésù Kristi ó jẹ́ àwòrán Ọlọ́run, ṣùgbọ́n kò kà á sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. Ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, ó gbé àwọ̀ ènìyàn wọ̀. Òun là ń pè ní incarnation. Kéèyàn jẹ́ nǹkan kan tẹ́lẹ̀, kí nǹkan kan jẹ́ nǹkan kan tẹ́lẹ̀, ṣùgbọ́n kí ó wá gbé n tó jẹ́ sílẹ̀ kó gbé nǹkan míì wọ̀ láti máa farahàn káàkiri. Òun là ń pè ní incarnation. Nínú Jòhánù orí kìíní a sọ pé láti ìkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Ó ní ọ̀rọ̀ yìí ní ẹsẹ̀ 12 sí 14, ó ní ọ̀rọ̀ yẹn di ara, ó ń bá wa gbé, tó túmọ̀ sí pé ọ̀rọ̀ kìí ṣe ara, ọ̀rọ̀ di ara ni. That is incarnation. Eléyìí mo fẹ́ fi ṣe ìpìlẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa nípa àkúdà. Mo sì fẹ́ ká farabalẹ̀ gbọ́ mi dáadáa. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Sọjí Abíọ́jẹ́lá. Òkú wà, àkúdàáyà sì wà, kìí ṣe ọ̀rọ̀ àríyànjiyàn. Bẹ́ẹ̀ ni, ní ọ̀kan lára ilẹ̀ Yorùbá, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn tí arákùnrin kan gbé èrò kan. Arákùnrin jẹ́ ọlọ́kadà, àwọn Goyin, àwọn express, ó gbé wọn. Ìgbà tó gbé ọlọ́yẹ tí ọlọ́kadà yìí gbé èrò yìí, èrò débi tí ń lọ, ó sọ̀kalẹ̀, ó jẹ́ etí ibojì. Tọ́ owó ńkọ́, tó bá di wọ́n mọ́ ọlọ́kadà, ó di ìsàlẹ̀ ilẹ̀. Ìgbà tí wọ́n débẹ̀, ilé funfun ní ibi tán ti bá ara wọn. Ẹ̀rù ń bọ́ ọlọ́kadà, àyà rẹ̀ ń já. Òkú béèrè pé ṣé o ò fẹ́ mi? Ó ní ara mo ti níyàwó. Ó ti níyàwó? Ó mọ̀ pé ó ti níyàwó. Òkú ló mọ̀ pé ó ti níyàwó. Gbowó rẹ̀, owó tí ò fi lé lọ́wọ́ àti pé máa lọ tó kù sọ báyìí. Ẹni ń bá rẹ̀ ní òkè pẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀kadà rẹ̀. Òkú wà o, àkúdàáyà sì wà dáadáa. Wọ́n wàá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì. Wọ́n sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì. Òkú, tí wọ́n bá ní òkú wà, àwọn tó jẹ́ wípé wọ́n fọwọ́ rọrí kú, àwọn ni wọ́n máa ń rí gẹ́gẹ́ bí òkú. Ṣùgbọ́n ẹni tó bá kú ikú gbóná, tó kú ikú èsìsì, tó kú ikú àìtọ́jọ́, àwọn ni wọ́n máa ń rí bí àkúdà. Àkọ́kọ́ nù. Ìkejì, fìrí ni wọ́n máa ń rí òkú, torí pé òkú kìí gbé ibì kan. Ẹ kàn lè rí tó bá fẹ́ láti farahàn yàn níbì kan, akọ̀dá fìrí wọn á ní mo rí. Ṣùgbọ́n àkúdà lè lọ tẹ̀dó sí ibòmíì, kó níyàwó, kó bímọ, kó máa ta, kó sì mọ́ra. Ìkẹta ni pé òkú lè báyàn gbélé tí ẹ sì ní mọ̀, torí pé àbùdá ẹ̀mí ni wọ́n gbé wọ̀. Ẹ̀kọ̀ọ̀kan tó fẹ́ kẹ́ róhùn lẹ́rìí rí ní ìrí ara. Ṣùgbọ́n àkúdà lè báyàn gbélé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ẹ sì mọ̀, ṣùgbọ́n tẹ̀ ní mọ̀ pé àkúdà ni. Ìgbà tí àsìkò bá tó, gẹ́gẹ́ bí àsìkò nínú àkọsílẹ̀ àrídà pé káwọn èèyàn mọ̀, òun ni wọ́n ó tó mọ̀. Bẹ́ẹ̀ ni, kí wọ́n ní ó ń bí àkúdà, kí sì ló ń bí òkú. Ilé ìwé ìrònú méjì wà. Eléyìí tí ó sì ṣe àmọ́lé lórí Bíbélì tí mo sọ lẹ́ẹ̀kan, Fílípì orí kejì àti Jòhánù orí kìíní. Ilé ìwé àkọ́kọ́
ó ń sọ nípa abala tàbí agbọ́ndọ̀ ìṣẹ̀dá èèyàn tó jẹ́ pé ó ti wà ṣáájú kí èèyàn tó wà, tí ó sì tún wà nígbà tí èèyàn ò bá ní sí mọ́. Abala yìí ni mo pè ní ìṣẹ̀dá. Ìṣẹ̀dá yìí Bíbélì náà fìdí ẹ̀ múlẹ̀. Ọba Josiah fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ká tó bí ni wọ́n ti sọ wípé ọba kan ń bọ̀ tí ó fi àwọn wòlíì èké jóná lórí pẹpẹ yìí. Ó sì jẹ́ Josiah gangan tí a bí. Ó túmọ̀ sí pé ìṣẹ̀dá rẹ̀ ti wà ṣáájú ká tó bí. Jésù Kristi Olúwa, látìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Édẹ́nì, òun la ti sọ pé irú ọmọbìnrin yóò fọ́ ejò lórí, ṣe Jésù Kristi. Bẹ́ẹ̀ ni, tó túmọ̀ sí pé abala àwa ẹ̀dá èèyàn wà tó ti wà ṣáájú wa. Nígbà tá bá sì kú tán náà, abala yìí tó máa ń wà. Báwo ni mo ṣe mọ̀? Ẹ bi mí léèrè pé àwọn tí ń fi ara òkú ṣoògùn owó, tí ó sì jẹ́ pé òkú tó ń fara ẹ̀ ṣoògùn owó yóò máa lọ ṣiṣẹ́, yóò máa gbé owó wá fún wọn. Ẹ̀dá wo ni òkú? Gbogbo wa lọ́mọ Yorùbá a sì mọ̀ pé ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Tí wọ́n nìkan nìkan lọ gé orí òkú, wọ́n forí òkú gúnṣẹ́, wọ́n fi ń wẹ̀, òkú wa ń gbówó wá fún un. Ṣebí òkú ti kú, ó yẹ kó ti dojúkọ ìdájọ́. Bẹ́ẹ̀ ni, òkú ti kú, ó ti dojúkọ ìdájọ́. Ṣùgbọ́n abala tó ti wà ṣáájú kẹ́ni tó wà láyé, abala náà ló tún wà nígbà tẹ́ni ò sí láyé mọ́. Abala gangan òun ni àwọn ẹ̀mí àìrí máa ń gbé wọ̀, ni àwọn ẹ̀mí àìrí máa ń gbé wọ̀. Ilé ìwé ìrònú kanu tó bá jẹ́ pé ẹnìyẹn kú ikú tí àsìkò rẹ̀ tó láti kú, wọ́n mọ̀ rí ní ìrí òkú. Ṣùgbọ́n tó bá kú ikú àìtọ́jọ́, àkúdà ni yóò yà. Ó jẹ́ ilé ìwé ìrònú àkọ́kọ́ lórí ọ̀rọ̀ ikú àti àkúdà. Ìkejì ó ní ti àgọ́ ara. Àgọ́ ara àwa ènìyàn. Àgọ́ ara àwa ènìyàn tó jẹ́ wípé nígbà tí ó ti kú, àsín sílẹ̀. Ilé ìwé ìrònú sọ fún wa wípé ṣe ni àwọn ẹ̀mí, àwọn agbára ìfojúrí lè lọ gbé àgọ́ ara ń wọ̀. Wọ́n lè lọ gbé àgọ́ ara yẹn wọ̀. Tán bá sì gbé wọ̀, wọ́n lè máa lọ káàkiri. Tó bá jẹ́ wípé ẹni kú ikú tó yẹ kó Olódùmarè ti pinnu pé yóò kú, ikú àkọsílẹ̀, bí òkú ni wọ́n máa rí fírífírífírí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ikú àìtọ́jọ́ ló kú, àwọn ẹ̀mí àìrí gbé àgọ́ ara ń wọ̀, wọ́n sì máa fi rìn káàkiri, wọ́n máa fi gbélé, wọ́n fi níyàwó. Ìgbà tí àsìkò bá tó, òun ni wọn ò tó ní rí mọ́ tàbí tí ó tó kú ní ibẹ̀. Eléyìí jẹ́ ohun tí mo fẹ́ fi sí wa níyè. Ṣùgbọ́n kó tó di pé n ó tiẹ̀ kú lórí àtẹ́gùn bẹ́ẹ̀ ṣe ń wò mí, orúkọ mi lẹ́ẹ̀kan sí náà ni Sọjí Abíọ́jẹ́là. Ẹ jẹ́ kí n fún yín ní ìtàn kékeré kan tí wọ́n fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run Dr. Dike Olúkọ̀yà ti Mọ́ntìrọ̀fà ló sọ ẹ̀rí yìí fún mi. Ẹni tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ sí gangan lọ́wọ́lọ́wọ́ báyìí olùṣọ́ àgùntàn ló jẹ́ ní Mọ́ntìrọ̀fà Miracle Ministries. Bẹ́ẹ̀ ni, ẹni yìí fẹ́ràn obìnrin lọ́pọ̀lọpọ̀. Ó fi ìyàwó ẹ̀ sílé, ó lọ sí ilé ijó. Gbà tó délé ijó, wọ́n jó, inú wọn dùn. Ọ̀tàjú kan orí àwẹ́lẹ́wà obìnrin kan ló bá súnmọ́, ó bá sọ̀rọ̀. Ìgbà tó bá sọ̀rọ̀, òru náà ni wọ́n gbéra wọn lọ sí ilé ìgbafẹ́ kan míì níbi tí wọ́n ti tẹ́ra wọn sí rẹpẹtẹ. Ṣùgbọ́n bí wọ́n ṣe wọlé, òun ni arákùnrin yìí béèrè lọ́wọ́ obìnrin pé ṣé o ò lọ́kọ ni? Ó sì gbà lọ́wọ́ kan máa ní òun ò tí ì lọ́kọ. Lọ́ba di wípé wọ́n bẹ̀rẹ̀ eré tí wọ́n ó ṣe. Ìgbà tó di òru ọ̀gànjọ́ bí aago 2 máa ń gbọ́ kókókókókókó lẹ́yìn ilẹ̀kùn. Ta ní kanlẹ̀kùn? Obìnrin ní pé ọkọ òun ní kanlẹ̀kùn. Ìbọ̀lọ̀ lọ́kọ ni rẹ̀ má bínú ọkùnrin yìí. Ìgbà tí gbígbá kíkanlẹ̀kùn pọ̀ sí, ọkùnrin wò kí lòun ó ṣe. Àbí kùn ọgọ sínú fíríjì, àbí kùn ọgọ sí abẹ́ ibùsùn. Ìgbà tí ò mọ èyí tí ó ṣe, ọba sí fèrèsé ilé alájà 4 ló bá bẹ́ láti bẹ̀. Ìgbà tí ó kanlẹ̀, bẹ̀rẹ̀ gíráǹdì, sàárè ibojì àwọn òkú ló ti bá ara rẹ̀. Tó túmọ̀ sí pé bí ó ṣe wà ní téèyàn tí wọ́n gbé àwọ̀wọ̀, bẹ́ẹ̀ ló wà ní ti ilé. Ọ̀pọ̀ lẹ́tà ń rí kọlọ́jà wípé bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí nípìnlẹ̀ tẹ̀mí. Ó bá rẹ̀ ní ibojì. Àlùpàídà, pidánpidán, idán ni wọ́n fi sọ ibojì di hòtẹ́ẹ̀lì mọ́ lójú.
ó sì bá òkú láṣepọ̀ fẹ́ sọ fún yín wípé ìgbà tí ẹni yìí ń bọ̀ nínú olóru gànjọ́ láago 2 tí àwọn ọdẹ tó sọ ibojì rí àwọn rò pé ó lè ní àbí ẹni tó wá wú orí òkú ó bá ń bẹ̀ wọ́n pé kí wọ́n dákun níwọ̀ ọmọlúwàbí ní tó ṣẹlẹ̀ sóhun ní àwọn ọdẹ ibojì ní pé ìwọ lẹ́ni kẹta tí ó ṣẹlẹ̀ sí ní ọ̀sẹ̀ yìí. ilẹ̀ Nàìjíríà ló ti ṣẹlẹ̀ o, ilẹ̀ àwa aláwọ̀ dúdú ló ti ṣẹlẹ̀. òkú wà àkúdà sí wa, ohun tá a bá mọ̀ ká sọ pé àmọ́, ohun tí ò bá yé wa ká sọ pé ò yé wa, tí a bá sì mú orísun tí wọ́n ti ń wá ká sọ pé àti ìmọ̀. Incarnation ni Bíbélì sọ pé irú rẹ̀ ń jẹ́ gbígbé àwọ̀ ẹlòmíì wọ̀. bẹ́ẹ̀ ni ọjọ́ míì a tún máa sọ̀rọ̀ lórí wọ́n sọ pé ó jọ wọn ò sọ pé ó jọ, bí wọ́n ṣe máa ń rí èèyàn méjì níbi méjì tí èsì nǹkan kan tó jẹ́ pé ẹnìkan náà ni wọ́n sì rí níbi méjì. àmọ́ sọ ara incarnation náà ní AIF Media. ẹ máa gbádùn wàásù.